Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Abájọ tí ìyá fi ń wá wídó wà. Àṣé lóòótọ́ ni ló yan lẹ̀ fún Fran Balẹ̀. Ó dó bòdá di méjì dó ẹ ó tún dọ́mọ ẹ ṣubú ànàdà ẹ. Ó taka òṣì dànù má jẹ́ ń rírú Ọlọ́run ṣàánú mi má jẹ́ ń kọsẹ̀ látara ọmọ má jẹ́ ń kọsẹ̀ látara ayé Ọlọ́run gbàdúrà mi ṣàánú mi o wọ́n ti ṣépè fún Tòkunbọ̀ láti lé wa. Ẹ gbọ́ bí ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ Tòkunbọ̀ tẹ́lẹ̀ ẹ bá mi gé páàtì yìí Tòkunbọ̀ lóòótọ́ wàá dẹ̀ máa bú àwọn èèyàn bá jẹ́ tó máa fi ń fi ìlọ̀kulọ̀ lọ́rú àwa báyìí ló ṣe rò mí títí onímọ̀ ń do PS kò ń ṣe pé tó wó ó náwó ju yàláyà mi lọ wọ́n náwó jù mí lọ tọ́jú orí ńkọ́ odidi 15 years mo fi ju PS lọ wá ló ń dó mi àṣé nǹkan tó lè ṣe ní Tòkunbọ̀ ẹ jẹ́ ká tún gbọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí evergreen làwọn èèyàn kìíní ìta fẹ́ máa sọ yìí. Kò ní mọ̀ tó bá ti ń sọ̀rọ̀ lọ́rọ̀ ò ní mọ̀ gbà tó máa ṣọta rẹ̀. That is your problem. Ẹ̀sìn yìí o, ẹ jù lọ náà. Ó bá yín sùn, ó bá ọmọ yín sùn. Ẹ sọ fáwọn èèyàn pé mo parọ́. Ẹ wá ń sọ ẹ láwọn kan ló ṣẹ̀yìn. Ìgbà tó kọ mí ṣe bó gbójú gbóyà ó ò dẹ̀ fẹ́ẹ̀sì ẹ̀. Fẹ́ẹ̀sì ẹ̀ náà. Èmi. Tẹ́yìn bá mọ̀ pé tó jàjà ẹ kọjú sáwọn tẹ́ fẹ́ bá jà kì í ṣe pé nítorí pé ẹ fẹ́ bẹ́yàn kan jà ẹni tó mọ̀ ẹ lọ bá ẹ bẹ̀rẹ̀ sí máa destroy life wọn. How many homes lẹ ti break nínú ìlú yìí? Ní gbogbo ọ̀nà tó bá ti fẹ́ wọ ọkùnrin ni. Ló dúró tí ẹ ń gbà yẹn tọ́rọ ẹ̀ ò fi jásẹ̀sì tán fáyé. Olówó ọdún kan tó ní kí gbogbo àwa tó kù ká palẹ̀ ọ̀bẹ wa mọ́ nítorí pé òun fẹ́ palẹ̀ yá. Àwọn tó wá ti ń palẹ̀ ṣì ń kọ́ kí ni kán ṣe. Àǹtí Tòkunbọ̀ ó wà really sad pé jẹ́ kí n rúùdù sí yín. A ní orúùdù sí wèrè. Ó wà really sad. Kò sẹ́ni tí mo rúùdù sí ní this country going to 20 ń bẹ̀ fún. And this woman, this àgbà ìyá àgbà òṣì. Ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ lọ́bẹ̀ wọn tẹ́ fẹ́ bá jà. Ó wá ń pariwo pé ó bá èmi sùn. Ẹ rò pé bí èmi yàmà bí ẹ̀yin ni. Ẹ rò pé ní dọ̀tí bí ẹ̀yin lèmi ni. Àbọ̀dún náà kọ́ ní bí àná. Tí bùrọ̀dá di méjì ń bá yín sùn tẹ̀ǹtẹ̀lé kiri. Jáńjálá ni gbogbo bùrọ̀dá di méjì yẹn sí yín o. Ẹ jù lọ náà. Ó bá yín sùn, ó bá ọmọ yín sùn. Ẹ sọ fáwọn èèyàn pé mo parọ́. Orí mi ṣàánú mi ìṣẹ̀dá mi má gbà bọ̀dé o. Tòkunbọ̀ ẹsẹ̀ dọ́gì ẹsẹ̀ onídòkúdò wó bọ́ ẹ sùn ó ti ń ba yí ọmọ yìí jẹ́ tipẹ́ àṣé ó ti ń pa yí àkọ́bí ẹ̀ yìí jẹ́ tipẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah Nabi sallallahu alayhi wa sallam ó bá ẹ sùn ó tún bọ́ ọmọ ẹ sùn Olúwa o. Into ṣoré mi wọ́n ní mo búyàn ni yes of course mo gbèjà ẹni mi dẹ̀ mọ́ pé lórí burúkú báyìí ni ẹ́. Eléyìí ò ń ṣàràbù o tẹ́ ẹ̀ bá tún gbọ́ ẹ jẹ́ ká tún gbé padà síbẹ̀. Mi ìfẹ́ ó pàjù mi ìfẹ́ ó lọ jù. I saw some of them and I was happy. Those are friends. Ọlọ́dọ̀bálẹ̀ gbaragada fún Uncle Gaddafi ni now. You were and so láàárọ̀ ìsìn because àti lẹ́yìn ẹ̀ máa jáde mo dẹ̀ fẹ́ kẹ́ jáde because mo máa wait láti gbọ́ nǹkan tẹ̀ máa sọ́ngbà tẹ́ bá jáde. The harvest I did with you, I contributed 250 euro. Please, Celestials, how much is 200 euro? 200 euro my fruit. And only 200 euro. I want to buy a loan for what? I want to buy a loan for what show? I want to buy for a warning.
That is just the truth about it. When you find a fertile ground, you sow there. And that is when you reap. That is when you reap. I've sowed in many churches. Consecrate church, tí mò ń lọ nìkan. Hastile this Atorise, mi rò pé mi àti ẹjọ́ ní one-on-one talk rí. Àfi kó play lórí stage, ká kí n náwó fún. My people, do you not want to know how I know this Atorise? My husband always invites musicians into this country. Kanti Tina sọ pé òun máa táṣìírí, ó gbàgbé ni. Bẹ́ẹ̀tì sẹ́gbẹ̀ẹ́. Do you want to destroy my life? Tọkọ mi náà bá jẹ́ ẹni tí ò ládùúrò jinlẹ̀. Kí n dàgbàdo ọmọ mẹ́rin. Ṣé kí n dàgbàdo ọmọ mẹ́rin? Tina dájọ́ fáyé, that's their new deliverance, honestly. Atorise. My husband is a man in all manner of it. Wait, tẹ́ bá fi fẹ́ wò. In all ways, woman, this àgbàyà àgbà òṣì. Ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe, ẹ dẹ̀ lọ bá wọn tẹ́ fẹ́ bá jà. Ó bá pariwo pé ó bá èmi sùn. Ẹ rò pé bí èmi yàmà bí ẹ̀yin ni. Ẹ rò pé ní dọ̀tí bí ẹ̀yin lèmi ni. Àbọ̀dún náà kọ́ ní bí àná. Tí brother di méjì ń bá yín sùn tẹ̀ǹtẹ̀lé kiri. Jẹ́ńtẹ́lẹ́ ni gbogbo brother di méjì yẹn sì yín o. Ẹ jù lọ́dà o. Ó bá yín sùn, ó bá ọmọ yín sùn. Ẹ sọ fáwọn èèyàn pé mo parọ́. Ọkùnrin Gàdáfì tẹ́ bá ń gbọ́ mi lẹ́yìn ẹ bọ́ síta kẹ́ ẹ jẹ́rìí sí. Ṣé gbọ́? Ó tún ní ẹlẹ́rìí o. Ọlọ́dọ̀bálẹ̀ gbaragada fún Uncle Gaddafi ni now. You were suicidal then. I stood by you. Onídọ̀tí lẹ pè mí ni. Uncle Òjó ńkọ́. Ó tó di pé wọ́n deport máa yẹn. Mo kú o. His wife was your best friend then. Lala. His wife was your best friend and you were sleeping with him. Mo kú o. Auntie Tina. Èyí pọ̀ mi ǹjẹ́ ò ní ṣe kíní èmi ò gbọ́ kíní rí ẹ̀yin èèyàn mi. Mi ò gbọ́ kíní rí Bíláìlì àti mi gbọ́ rí. Mi ò gbọ́ rí. Mr. Ojo was deported. Òun náà ló ń sọ pé kó tó deport máa yẹn. Èmi ò gbọ́rọ̀ woman yìí gbọ́ ẹ mọ̀ pé nígbà tẹ́ni kí n lọ wá mi gbọ́ rí. Evergreen leléyìí. Tòkunbọ̀, look at your life. Ìwọ ló wá ń bú èmi náà lọ́kọ mẹ́wàá. Ìyá Abraham wèrè kan gbéṣẹ́ wá fún ẹ. Look at your life. Ó gbọ́ pọ́n sọ pé mi dọ́kọ ọ̀rẹ́ mi rí ni. Ọlọ́run ò ní jẹ́ ọ̀tá mi ò ní rírú ọ̀tá mi ló máa rí ẹ̀. Ó gbọ́ pọ́n sọ pé mo dọ́kọ ọmọ mi rí. Tòkunbọ̀. Ó ní wọ́n ní mò ń búyàn. Ìwọ náà ló fi kọ̀kọ̀ wà. Ìwọ náà là ń gbìjà wọ́n ló ń tọ́kù wọ́n ló ń sọ̀kọ̀tà máa sọ fún wa. Ẹ̀wọ̀n ṣé wọ́n ò lọ ilé ẹjọ́ ni Tòkunbọ̀. Ìwọ lọ ilé ẹjọ́ wọ́n nù ẹ́ wọ́n tún yaṣọ ẹ wọ́n ya ẹ́ sí wòwò wọ́n tún fún ẹ lápá ni. Èmi lọ ilé ẹjọ́ mò ń lọ mò ń bọ̀ ni. Tọ́lọ́run dẹ̀ máa gbàkóso lójú ẹ̀mí ẹ̀ báyìí Tòkunbọ̀. Ò ní kú ò ní rún ojú ẹ̀ báyìí ló máa ṣe. Ó lọ ilé ẹjọ́ wọ́n ya ẹ́ sí wòwò wálé ni. Bí tó ti ń ba tàwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ó tún dó títí ó dó ẹni tí wà tọkọ ọmọ ẹjọ́ dókó kan náà ó tún dó ọkọ rẹ̀. Abájọ tó fi ń kigi bòbò lórí line lórí live chat raw. Ó yá mo ń gbọ́ mà. Sorry to mention your name. When Auntie Tina now decided. Please, sorry guys, sorry. Hello, Auntie Bimbo. Ọ̀rẹ́ yín ti wọnú church. Hello, wọ́n ti wọnú church. Mo wà on live chat. I'll sorrow later. Hello, Ejo, I'm very sorry for that. Nígbà yẹn náà. Nígbà tí Auntie Tina threaten pé òun máa sọ fún ìyàwó Òjó dẹ̀yìn tí wọ́n deport Òjó. Ó dẹ̀ sì ń ṣe nice, ó ń ṣe guardian angel fún ìyàwó Òjó ń gbà yẹn. Auntie Tina sọ pé òun máa táṣìírí, ó gbàgbé ni. Kálọ̀kọ́lọ́ kọ́kọ́ sunkún wá. Ìgbà tí di méjì, tí brother di méjì, I'm sorry I'm mentioning name, I won't mention your son name, Uncle di méjì, if you are watching me. Is it not prayer? Tábẹ́rẹ́ bá jábọ́ sínú omi wá mú jáde nínú tábẹ́rẹ́ needle when it fall into the ocean. It's
Celestial Church, they bring it out with prayer. Àwọn ọ̀dọ́ dúró tí ẹ̀ ń gbà yẹn. Tọ́rọ̀ ò fi jásẹ̀sì kan fáyé. Then in Celestial Church gathering, tó bá dúró sọ̀rọ̀ lẹ́yìn dúró tì ẹ́ ni. Níbo? Then I will be calling you auntie so that people will accept you. Wọ́n tún já mi lẹ́ẹ̀kan náà. Wọ́n níbo lọ ti láǹtí òṣì. Ìyàwó Òjó is not a Nigerian, that's why. Ìka èèyàn ni ẹ́. Èmi ni mo kọ́ bẹ́ẹ̀ ni. All women that are here, I don't want to talk about any problem. Àbí? If you want to stay in your husband's house, bow for him. Because you want to talk about Nigeria. Èmi ni mo kọ́ bẹ́ẹ̀ ni. Wo eléyìí gan ti ṣe ká mọ play wọ́n mọ play tọ̀dọ̀ jẹ́ ká mọ play eléyìí. Ọlọ́run máa dájọ́ fún ẹ. Ó tiẹ̀ ń da Ọlọ́run ń da. Ọlọ́run máa dájọ́ fún ẹ. Àlọ́ Ọlọ́run ti ń da. Nítorí pé wọn ò mọ̀ ẹ́ tó ń láìkí ẹ. Bọ́tí nǹkan tẹ̀mí ń wò mọ́ ẹ lára ní pé ó ti wà in depression, àwa mọ̀ ẹ́ pẹ̀lú depression ni. And I just believe if that is the way of coming out or getting out of your depression, good. Communication good pé kó máa bá tàwọn ènìyàn jẹ́. Good pé kó sọ̀rọ̀ kó pa àwọn èèyàn lẹ́rìn-ín ni. I always tell people pé entertainment business ni. She's not a blogger, she's an entertaining comedian ni. Ó wá gbé comedian ó gbé tìṣẹ́gbẹ́ kan, ó wá fẹ́ di mọ́dúrà. Àti tọ́kùnbà jọ máa kú síbẹ̀ ni. Olófẹ́ di mọ́dúrà sísítà àyè wà tí màmá orun máa kún nínú. Bórun bá kún ní ti sùn. And gbogbo àwọn tó wà lórí kìíní sìn 90% yín lẹ mọ̀ mí personally. I don't toy with my own. I respect my husband in totality. Ẹ̀gbọ́n tẹ́sábọ́ọ̀dù ṣe fún obìnrin yìí. Ẹ̀gbọ́n. Oh, come after me. Ó ti gbàgbé pé ìyàwó head of one church lèmi. Tó bá ti bring me down, ó bring the church yẹn down ni. Bẹ́ẹ̀ni, kò mọ̀ ní. bring it down. Àmín, Ṣọ́lọ́run wá bring it down. Ọlọ́run Ẹlẹ́dùmarè máa bring it down. Ó bring it down. Ó máa bring it down. Ó bring it. You've been doing it, but you've done it with the wrong person. Àti Tókunbọ̀, you've done it with the wrong person. Bẹ́ẹ̀ni, ó ti kọjá àyè. Ó ti pẹ́ tẹ́tí jọ máa ń fi court cases threatening ara yín. Àti Tókunbọ̀, you know me. You know me. I have the time. Like you have been telling people that you have the money, you know I have it myself. I have it myself. Sister Adéwálé Bùkọ́lá, yes, you are all winner. Ìwọ Tókunbọ̀. Àbí tó pé mo dákẹ́. Wọ́n lè fẹ́ destroy èmi. Wọ́n máa destroy rẹ̀. Mama tutu mother care stores in those days ní Dùgbẹ̀ market. Nígbà bẹ́ẹ̀ ló ti ń ra nǹkan àwọn ọmọ ẹ̀. And that is why I've been calling you auntie and I've been respecting you because then I was really young. I was in Sacred Private School Onírèké. So mo wà young tẹ́ bá ti ń bímọ ń gbà yẹn. Tẹ́ bá ti ń bímọ ń gbà yẹn. Sísá ní kí Ekin ṣe fẹ́ wọ́ọ̀ṣì pa ni. Ó ń wọ́ọ̀ṣì ẹ ti fi fẹ́ ẹ̀hàn kó tún ti lọ sí péjì yìí sìn. Cresta. Ọlọ́run Báíbù kan ti kọ̀ndẹ́mù yín. Wọ́n ti kọ̀ndẹ́mù ahọ́n yín tẹ́ fi ń ṣe ṣó yẹn. Láti èní yìí lọ, Olújọ mímọ́ máa bá yín jà. Àwọn ọ̀run máa bá yín jà. Àmín. Lórí ọ̀rọ̀ yìí, Ọlọ́run ò ní sinmi. Àmín. Ọlọ́run ò ní sinmi títí tí tẹ́ fi máa ṣubú. Ìgbésọ̀ ti pẹ́ tẹ́ ti ń ṣe. Ó ṣubú lóòótọ́. Ẹlẹ́dọ̀ máa jẹ́ last one. Ó ṣubú yakata. Títẹ̀mí o, òun lẹ fi máa ṣe àṣemọ́ ẹ̀. Ó ṣubú yakata. Tọ́kọ bá jẹ́ ti Ọlọ́run, eléyìí lẹ fi máa ṣe àṣemọ́ ẹ̀. Ó ṣubú yakata. Because I'm going to go all out for you. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin fún ara yín mọ̀ mí. Ẹ̀yin fún ara yín mọ̀ mí. Tí àgbàlagbà bá ti ń sọ̀rọ̀ jù, síkírìtì ara ẹ̀gbọ́n á sọ síta. Orí Facebook yìí ni gbogbo èèyàn wà o. Ìwọ sọ pé mi lọ lé ìyá lérè. Èmi àtàwọn ìyá àti Ṣínà àti ìyàwó Ṣínà. Mo sọ́ọ̀rì láti dárúkọ yín o ẹ̀yin pípù yìí because you are into ministry yourself. Èmi àtọkọ mi alọ́ ń ṣàbòsí ẹ. Ọ̀nà fi mọ̀ pé ọlọ́ṣiṣẹ́ kan fọ́mọ ẹ. Mi ìdílé wọn rí mẹ́n. Ask them. That is how you will know I don't have friends. I don't even know people's house.
sọ̀rọ̀ jù tó bá ti lẹ́yìn ó ti lè sọ̀rọ̀ jù ó ti lè sọ̀rọ̀ jù. Ọmọ ẹ̀yà wèrè ẹnu ẹ̀ náà ti gbọ́. Àṣírí tú o. Àṣírí tú. Àṣírí padà tú pé lóòótọ́ lápájọ ó mọ̀ pa àwọn ọmọ ọlọ́mọ pọ́n ti ya wèrè. Ọmọ lápájá ya wèrè. Wọ́n fúláàgì. Ẹ máa fúláàgì táyà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi lọ follow original Ìyá Ìbàdàn 3. Original Ìyá Ìbàdàn 3 àníṣe ti dé. Màá tún gbọ́ àwọn péjì kan màá tún pín ní wọn síta. Ẹ bá mi follow gbogbo màá máa share show mi sìn síbẹ̀ ó rí pé mi ò dáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó rí pé mi ò dáhùn tẹ́lẹ̀ màá wá máa share show mi sí gbogbo àwọn péjì yẹn. Original Ìyá Ìbàdàn fan page ẹ bá mi lọ máa follow àwọn pages yẹn torí ìkà lẹ́sàbọ̀dù wáyé wá ṣe kò kí ń sùn. Ó mọ̀ máa fẹ́ flag page á fẹ́ gbé lọ pé ṣèbígbà tó rí page náà ní fi ń tajà ní fi ń sẹ́rẹ̀ ń ṣe fún ìjẹ́kọ́ mọ̀ wàṣírí ẹ̀ wẹ́lẹ́yà ẹ̀ wo bó ṣe rí yàn eléyìí ti tó mi nídìí láti máa wá bí kọ̀ọ̀kan káàkiri evergreen lélẹ́yìí àti ibi tí bàbá Gaddafi ti sọ pé àwọn kọ gbogbo àwọn ọmọ ẹ lọ bá mi follow ẹ original Ìyá Ìbàdàn 3 original Ìyá Ìbàdàn fan page ẹ bá mi tó bá ti rí mi ẹ bá mi máa follow wọn lọ mo mọ̀ kó máa fẹ́ gbé page kúrò èmi gan ti stand by mo sọ fẹ́ pé mo dúró tì ẹ́ bí ṣọrùn this time lọ múwèé kóòtù ẹ wá gbogbo ṣáàtì tó ṣe fún mi pátápátá gbogbo ẹ ni mo ti ní kí wọn bá mi máa download ṣó sọ pé ó ya wèrè ṣó sọ pé ó sán lórí ìwọ ìyá òṣì ìkà ìyá àjàrà àbúkọ olórí burúkú ẹ̀dá àwáyé wá pò fọwáyé má ṣe dédé wo bí life ẹ ṣe rí sórí social media look at your history this video should be around ìgbà wọn ti ṣe náà it should be bóyá 7 years ago look at your 7 years ago 7 years ago lélẹ́yìí 7 years ago wọ́n á sọ̀rọ̀ gbàtẹ́ mi ń gbèjà ẹ̀ tán kó nǹkan tí mò ń play wá fún mi wọ́n á rò bó fẹ́ fi yẹn destroy mi mẹ́mí tó máa kú ẹ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ yá àǹtí ẹgbẹ́ òṣòkè. o ti ní kọ̀kù mọ́ ọ bá ṣe ń wẹ́ ló ṣe ń ṣe o ti ní brain touch. ó ti ní. wọ́n ti kọ́ tẹ̀mí ń wò mọ́ ẹ lára ní pé ó ti wà in depression àwa mọ̀ ẹ́ pẹ̀lú depression ni. My husband always invite musicians into this country. But you've done it with the wrong person. What is better to man fi court cases threatening ara yín and to talk about you know me. Bọ́lá pé ò tí ì rán mi rí ìgbà lọ́wọ́ ẹni kí lọ bẹ́ẹ̀ ta Nàìjíríà because wọ́n lọ fi sọ fún mi pé ọmọ màmá mi màmá tutù mother care stores in those days ní Dùgbẹ̀ market wípé bẹ́ẹ̀ ló ti ń ra nǹkan àwọn ọmọ ẹ. Okay, Morinbadejo, okay. And that is why I've been calling you auntie and I've been respecting you because then I was really young. I was in Sacred Heart Private School, Onírèké. So mo wà young tẹ́ bá ti ń bímọ ń gbà yẹn. Tẹ́ bá ti ń bímọ ń gbà yẹn, mo wà so young. Ó ní mo ṣe respect yín. Ọlọ́run Bible kan ti condemn yín ó ti condemn ahọ́n yín tẹ́ fi ń ṣe show yẹn láti èní lọ olùjọ mímọ́ máa bá yín jà àwọn ọ̀gbọ́n máa bá yín jà. lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run ò ní sinmi títí tí tẹ́ fi máa ṣubú because ó ti pẹ́ tẹ́ ti ń ṣe eléyìí ló máa jẹ́ last one fún yín. Bẹ́ẹ̀ni. títẹ̀mí o òun lè fi máa ṣe àṣemọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. tógo bá ń jẹ́ ti Ọlọ́run eléyìí lè fi máa ṣe àṣemọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Because I'm going to go all out for you. Ẹ̀yin fúnra ara yín mọ̀ mí. Ẹ̀yin fúnra ara yín mọ̀ mí. Tí àgbàlagbà bá ti ń sọ̀rọ̀ jù, secret ara ẹ̀gbọ́n aṣọ síta. Orí Facebook yìí ni gbogbo èèyàn wà o. Ìwọ sọ pé mi lọ lé ìyá lérè. Èmi àtàwọn ìyá àlìyé àti Ṣínà àti ìyàwó Ṣínà. Mo sọ́ọ̀rì láti dárúkọ yín o ẹ̀yin people yìí because you are into ministry yourself. Èmi àtọkọ mi a lọ ń ṣàbòsí ẹ. Òun náà fi mọ̀ pé o lọ ṣiṣẹ́ kan fọ́mọ ẹ. Mi ìdílé wọn rí mẹ́rin. Ask them. That is how you will know I don't have friends. I don't even know people's house. I don't go visiting people. I don't go visiting people. But ẹ̀rọ ó ti lè sọ̀rọ̀ jù. Tó bá ti lẹ́yìn ó ti lè sọ̀rọ̀ jù. Ó ti lè sọ̀rọ̀ jù. Ọmọ
ọmọ ẹja wèrè ẹnu ẹ̀ náà ti gbọ́ ọmọ kú ẹnu ẹ̀ náà ti gbọ́ ó tún tó bí oṣù mélòó ó tún ní kòkù mọ́ ọ bó bá ṣe ń wọ́n ló ṣe ń ṣe ó ti ní brain touch ó ti ní kí ni brain touch. People should know you for who you are. You are nothing. Flagging you are nothing. Arabu ni gbogbo yín jọ ń fúnra yín tẹ́lẹ̀. When I come out, people that know me start witnessing. I don't lie. I don't what? I don't lie. Èyí tó fi ń jẹ gbogbo wọn tẹ́lẹ̀ ni wàá ṣe bí èèyàn wàá ṣe bí wèrè. Parọ́ pé ò kì í gbógun wèrè. Parọ́ pé ò tí ì rán mi rí. Ìgbà lọ́wọ́ ẹni kí lọ bẹ́ẹ̀ ta Nàìjíríà because o sọ fún mi pé o máa ń gbà o máa ń lọ ta Nàìjíríà ni. Parọ́ náà. Àti Tókunbọ̀ mo fẹ́ kẹ́ ẹ parọ́ ẹ̀. So I want you people to know that I really know the person I'm talking about. Èmi ò ń ra àràbù o. People that knows me, please start bearing me witness. Mo kì í dúró búyàn. Mo dẹ̀ ń bá wọn parọ́ níbi kankan. You realize that she doesn't talk about anyone island again. I will put on my cap when I'm going into the harvest. He had been restricted by the court not to do so anymore. Wow. Yeah. Ọlọ́run ló máa mú yín. 40 years in Ireland, mi ìbá yàn kan dúró ká pariwo lẹ́ra wa lórí rí. Mi ìbá èèyàn kankan dúró ká pariwo lẹ́ra wa lórí rí. Ẹ̀sìn ìpọ̀. Ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu tí màá fi sọ tí ò yẹ kí n sọ. Ẹ sọ màdàmú ẹ sọ ẹjọ́. Ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu àtọ́. Àní kẹ sọ Kájá bá ń sinmi kọ́ mọ́jú olówó ẹ̀. Kò lè mọ̀ olórí burúkú ni olórí burúkú ni woman. Ẹ bá 50 whatever gbogbo ẹ̀yin tẹ́ bá máa sọ̀sọ́ kú sọ lẹ́nu me myself I'm 44 o. Mo ń ṣe ọmọ kékeré. Ẹ ọ́ màmá flag lẹ̀ ẹ̀sẹ̀ tó ń ta wọ́n lára ni. Nílé wa sista Tókunbọ̀ ni mo máa pè ẹ́ àǹtí Tókunbọ̀ mo tún ti fún ẹ ní step bíi 3 sí. Tó bá ń bímọ léra wọn ìyá kan náà bàbá kan náà lè bí èmi àti yín. Kíní ìgún o woman ìbọn bàjẹ́ ó fẹ́ dalé onílérú. Ìyá kan náà bàbá kan náà ó lè bí èmi àti yín. Ẹ wá bọ́ síta ó ti pẹ́ tẹ́ ti máa ń ṣe é náà. With my own let the whole world know wípé ó ń ba àwọn ènìyàn lórúkọ jẹ́ ni. Ṣé ẹ gbọ́ o? Ó kàn tí ì sọ orúkọ dáadáa táwọn ènìyàn ní ni. Ṣé ẹ gbọ́ o? Ẹ bá ti ṣẹ́ ó máa wá nǹkan tó fi máa bring yín down ìgbà mí ẹ̀yin gan kọ́ lẹ máa ṣẹ́ o. Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin tẹ̀sán pọ́n parọ́ mọ́ Tókunbọ̀ ẹ̀yin tẹ̀sán pọ́n parọ́ mọ́ Ẹ̀sọ́dọ̀gì 7 years ago lẹ́ ń gbọ́ yìí o pé ó ti ń bayé jẹ́ tipẹ́ ó ti ń bàgbé sí àwọn èèyàn jẹ́ tipẹ́ o. Ṣé ẹ ti gbọ́ fídíò tí mò ń play fún yín it was 7 years ago Island ni woman yẹn ń gbé náà jọ ń gbé. Ṣé ẹ gbọ́ gbogbo allegation tí woman yẹn fi kàn níjọ́ tí woman yẹn ti wá ń fa allegation yẹn kàn kò bọ́ ta kó dìbọn kiri evergreen nílé ẹ jẹ́ kó tàn kiri ìgboro àgbáyé o ẹ bá aṣáná sí láòdù ẹ o ẹ bá gbé kiri abájọ fẹ́ pa Franbalẹ̀ abájọ ó máa ń dó wọn pa ni tó bá dó wọn tó máa lọ pokùnso orí mi gbà mí mo sọ fún yín lánàá àbíjẹta pé ẹbí léèrè lẹ́kọ̀ọ́ ti kú wòlíì tó ń bá ń tọ́jú ọmọ tó lọ bá ṣiṣẹ́ ó dó ọkọ yẹn ní mo tún sọ fún yín again ó dó ọkọ wòlíì yẹn tó yẹ pé wọ́n lé wòlíì ìyàwó yẹn bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì fún tí yẹn sùn lẹ́lẹ̀ ìjọ́ kejì nìyẹn lé lẹ́kan síta mọ́tò ló gbá lẹ́kan kúkú mọ́tò ni ṣe bẹ́ẹ̀ gbọ́ ẹ̀jẹ̀ kí lẹ́nu yẹn kọ. Ṣe bẹ́ẹ̀ gbọ́ pé irọ́ ló ń pa gbogbo ọjọ́ ayé Tókunbọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ni ó parọ́ jù ó gbogbo ọ̀rọ̀ ẹni ẹ̀ báyìí irọ́ ni ó dẹ̀ mọ bó ó mọ̀ ọba ó mọ̀ ọbẹ̀ ó mọ̀ bò ó ti mú omi ẹlẹ́yẹlé omi Ìbàdàn yẹn tó bá ń gbọ́ Ìbàdàn ló mọ̀ ó mọ̀ láìpò yẹn wà nínú ayé ẹ̀ jàǹbá ni gbogbo agbárí Tókunbọ̀ ṣe bó ń ṣe fáwọn ànágbà táwa lọ́dọ̀ ẹ̀ ìka ẹyẹ flag mi gbogbo ọ tó bá flag mi ẹni jẹ wọn mọ. tó bá mú ọ̀rọ̀ yín mẹ́nu ẹni tó close mọ́ yín lọ́sẹ̀ ó fẹ́ gẹ̀ẹ́tì sí ẹni yẹn túrú yín ni
For people that knows my husband is a man. Ẹ jẹ́rìí sí bí tẹ́ wà yẹn. Owó olówó lọ́wọ́ olórin yẹn. Ṣé irú èmi lówó máa ṣẹ̀ṣẹ̀ ṣáàk? Àbí ní títí jẹ́ ọkùnrin ni? Kò lè 10% lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi. I'm saying it with all my mouth. Ká fi Christianity sílẹ̀. Please, guys, this thing, don't call me on it. Uncle me, Mama Penny, with all due respect. Uncle, with all due respect, please, I'm not going to pick it now. I'm going to ring you back. I know you're not expecting me to do this. So I can say, what in flag? Save. And if I'm save, I'm anywhere. Eba mi share. What if I see flag? That's their problem. I don't even care. But Uncle, I'm really sorry. Please, you know me as a research person, and you know I don't do this type of shit. But I have to come out. Even if it's just for my husband, I've got to come out. I've got to come out. If it's just for my husband, I have to come out. You know he's a well-known person, and people respect him. You know he's a great disciplinarian. So I just have to come out for him. Please, Uncle, I'm sorry. Thank you very much. I'll ring you after the show. So, my people, kí ló fa gbogbo rubbish? Àti Tókunbọ̀ ẹ mà wọ́n tẹ́ jọ ń ṣe now. Ẹ mà wọ́n tẹ́ jọ ń ṣe. In fairness, AJ, there was a time tí battle yín tó strong gidi gan. I watch things. All strong gidi gan. Ọ̀rọ̀ wọn ti ń ṣépè fọmọ tí ń wà and everything. I inboxed AJ. I said I was watching this thing last night. And after my night prayer, I went to bed. And the Spirit of the Lord ministered to me that leave anybody that is abusing you, cursing you, and you see where God will take you. Well. AJ read it because she will know she saw it. She read it. I'm not sure whether she replied me or not. If I want to incite or instigate anything, I will go directly into her inbox. Mati fún wọn lọ́wọ́ tipẹ́tipẹ́ ẹ̀yin gan ti máa mọ̀ pé níbi tọ́rọ̀ ìdè kì í ṣe àràbù mọ́. Bẹ́ẹ̀ni. Really eléyìí Ẹ sára. ti mọ̀ pé kò ń ṣe àràbù mọ́. Àti Tókunbọ̀ ẹ mọ̀ mí dáadáa. Ẹ sábọ̀dù ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe pé ẹ mọ̀ mí dáadáa tí mo ṣe ń sọ ọ́ kó yẹn máa jọ yé mi àti yín. Ẹ mọ̀ mí dáadáa gbogbo ìtẹ́jọ́ tí ń ṣe látijọ́ preamble ibi tí erin méjì tó bá ti jà koríko ibẹ̀ ò ní gbérí mọ́. Àti Tókunbọ̀, you know that. Àti Tókunbọ̀, ẹ mọ̀ ìyẹn dáadáa. Ẹ bú mi kẹsẹ́ pọ́jú mi kan yí sẹ́gbẹ̀ẹ́ right kan yí sẹ́gbẹ̀ẹ́ left. Ẹ bú. Wọ́n flag òun gan fúnra rẹ̀ ní táìmù yẹn. Ẹ bá mi ta ló mọ bó ṣe ń gbé show pa wọ́n ló mọ bó ṣe ń save show. Ẹ bá ń pe Láyọ̀. Kó bá mi gbé chat yìí pamọ́ gbogbo ẹni tó mọ bó ṣe ń gbé chat. Ẹ bá mi gbé, ẹ bá mi pín kiri, ẹ bá ń fọn káyé, ẹjọ́ jẹ́ evergreen. Ó yá, yẹ ká jọ máa ṣe lọ. Mo ti bẹ́ẹ̀ pause ẹ̀ máa tún wá bẹ́ẹ̀ play ẹ̀ lọ́la. Kò respond sí chat yìí dọ́là gbogbo allegation tó máa fi ń kan everybody the same thing tó ń ṣe ló fi ń kàn wá yẹn bó ṣe ń dó àwọn èèyàn kákàkiri ajá public dog kòrókódó mọ́ igi ló kù tó ń kì bòbò ó lọ dókó ní odidi turkey wọ́n gbòdìdí $60,000 lọ́wọ́ ẹ̀ ìyá dó ọmọdó ìyá jagba ìyá onídòkúdò wá ní wèrè kan gbé voice note wá fún àbí kò fẹ́ jọ dá fún yín ó gbọ́n tí mo sọ wo kódà kó pè sórí live chat ẹ ó gbọ́ àbódà wà láìtàlá mi ò lè fún lésìn ìwọ ló má jẹyà ẹni tán bá ràn lára ń ta
dandan ni kẹ́ni tó wò pé àwọn ni láti ọ̀rọ̀ ayọ̀ ọkọ òun kó wá rí pọ́n fẹ́ lò èlì ọkọ òun fẹ́ lò míì ó máa sunkún ara máa tá ibi tó bá wù ní kó gbó kò sẹ́ni tó lè gbẹ́jọ́ wá mọ́ tó tún máa rúpọ́ tó máa dáwó kankan fóun lórí Facebook wọn ò lè dáwó kankan fẹ́ni kankan tó bá tún kọjá ìyá tó dọmọ tán mi ò yọ sọ òun ni mo ń sọ yìí o ìwọ ló dárúkọ ẹ lórí iṣẹ́ àti tó bá dàbí irọ́ kí n bá ẹ play ẹ. Ó push woman yìí ni kíyàn lọ sọ fọ́kọ yẹn pé lágbájá ń bọ́ ìyàwó ẹ̀ sùn ẹ mọ̀ pé kú lẹ́ni yẹn ikú lẹ́ni yẹn kí mo la tẹ̀ mo mọ̀ kẹ́rẹ́ máa tẹ́ láti gbé péjì yìí lọ mi ò ní àdìmí mi ní kankan mo kẹ́rẹ́ máa try possible best yín láti gbé lọ ọlọ́run wà ní fún yín ṣe ó ní bó ṣe gbé kinní mi ìwọ tó fẹ́ lọ fọlọ́pàá mú mi lórí burúkú ṣe o ti rí kinní mi tó gbé sórí tó pin ẹ̀ sórí péjì ẹ̀ dẹ́nbẹ́ wa. Carry my body, baby body. Ẹ mọ bí kẹ́ẹ̀tì ra kírìmù yìí o. Ẹ tó débẹ̀ tó pè mí. Tó rò bí mo ti gbẹ̀ ẹ́ padà tó bẹ̀rẹ̀ sí ká bolobolo ń ti di kíní second kíní kan. Nígbà tí ẹgbẹ́ mi rè. Wàláì mo rìkọ́ọ̀dì ìyá àbẹ̀rẹ̀ yìí. Ṣé à ń gbọ́? Ó pẹ́ mi ò ta ètò ìṣó mi pẹ̀lú orúkọ ẹ̀. Gbẹ́bẹ̀ àfi kó lọ mú 200 million wá. Ṣé o wípé ní sábà yín débẹ̀? O ò ní bọ́nú ẹ̀ wàláì. O ò ní bọ́nú ẹ̀. Lórí ògbó tó ju ti tiẹ̀ lọ, o ò ní mínímù. I know. Ẹ follow Creepy Tale page yìí. Màá ṣí ẹ̀kẹ́ kó lè bẹ̀ bá ti chat next time. O ò ní mínímù tó bá mú ọmọ ọlọ́pàá. Gbàgbé ṣé o ti gbà ẹ́ sálágbọ̀n ni mo ti ṣiṣẹ́ gbẹ̀yìn. Ìwọ tó pé babaláwo ni first husband ẹ tó bímọ fún. Ṣé à ń gbọ́? Tó ń sọ pé ṣé mo máa kinní kan, ṣé mo máa kinní kan, ṣé mo máa kinní kan. Wọ́n sọ àwọn tí mo mọ̀ fún ẹ náà. Denise, sorry you are blocked. Wo bí mo kọjá ẹni tó lè máa tó kòkò mọ́. Fún mi ọ́bí mú tẹ̀tẹ̀. Fún mi beach word. Fún mi olójú òwò. Òbí tó lè fẹ́ jábọ̀dù máa pa. Wọ́n nù ẹ ní kòkò. Má fi mí kẹ́wọ́ o, omi ò máa tó gbéṣẹ́ fún mi. Wọ́n já ẹ sí wọ́wọ́, wọ́n tú ẹ yẹ́bẹ́yẹ́bẹ́. Ṣé omi tó ń play kan tó play lẹ́ni tí mo fi wá play nǹkan yìí. Ìtàbí sí mi, kẹ wà pa. Ó láwọn tó ń jọ wà ní klọ́ọ̀bù. Wọ́n fún ẹ láṣọ, wọ́n tú ẹ lótùtù. Ìwọ́n tó ń tẹ̀rẹ̀ jẹ̀dẹ̀ máa yẹ kí fún ẹ lẹ́kọ̀ọ́. Ẹ wọ́ọ̀ṣì nǹkan tẹ bá máa tẹ̀. Ó náà láyé ò ṣe dáa. Gbèsè tó wà lọ́rùn ẹ̀, wọ́n ròyìn. Wọ́n fún mi download ẹ̀ gan. Ìyá Ibrahim wà máa ta o. Ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn. Ìyá Ibrahim wọ́n ń pè ẹ́ ń bí o, wọ́n ń pè lórí social media tó dòtí bá dán sunkún lọ bá fámìlì ọkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí o. Ó ti gbọ́ Ẹsábọ́ọ̀dù tó gbéṣẹ́ fún ìyá láyé Ẹsábọ́ọ̀dù ò tó bẹ́ẹ̀. Mo dúró tán bí ọmọ ogun. Èmi nìkan wọ́n mọ̀ pò mi ò ní tíìmù. Mi ò lẹ́gbẹ́, mi ò kẹ́gbẹ́jọ, wàhálà ẹ̀ máa jọ sákàbàkàbà. Ìwọ ló yá lọ pé tó bá bí ẹkú tó bá mọ̀ pé lóòótọ́ bí ẹkú ìyá Ibrahim tó dárúkọ yẹn ó yá lọ pè sórí ṣáàtì ẹ̀. Sọ fún pé jọ voice note tí mo sọ fún yín yẹn o ìyá òfò yá àdánù ó yẹ play ẹ̀ wàá gbóòórùn ara ẹ̀ ẹ má jẹ́ nílé rí ẹ jẹ́ kí n ṣe kí ni ẹ jẹ́ kí n pẹ̀pẹ́n olórí burúkú nìyá yìí ẹ bó ṣe dalé onílérú aláyé bàjẹ́ ni ẹ̀ ń táyé ẹ̀ bàjẹ́ ni. Ẹ máa lọ sùn wọ́n ti fẹ́ flag ẹ fi wọ́n lẹ lọ follow àwọn pages tí mo dárúkọ yẹn Àjọkẹ́ Gold ni mo pin sókè page mi yẹn follow ẹ page ti yapa Àjọkẹ́ Gold ni mo pin sókè page yẹn ẹ follow original Yabadan 3 ẹ follow Yabadan original Yabadan fan page ẹ follow ẹ bá mi follow tẹ́ bá ti believe pé fẹ́ gbé kan máa tún gbé mi jáde olórí burúkú nìyẹn òun làwọn ọmọ èṣù kọ́kọ́ ní wọn ṣoríire gbàdúrú èpè tó gbà ó ti ń balẹ̀ jẹ́ tipẹ́tipẹ́ 7 good years ago
ló ti ń balẹ̀ onílé jẹ́ wo bí woman ṣe fìtara ṣẹ́ ìpè fún ẹ wá ní kò bọ́ nínú ẹ̀ wá ní ìwẹ̀mí mọ́ni mi ní àrùn àwọn kan wá jókòó sábẹ́ ẹ̀hàn rí pé lórí burúkú nìwọ̀ yìí a tún máa gbé ti ẹlòmíì wá wíyá o máa play ọkàn ìka máa gbé oríṣiríṣi wá káwá máa wo ọ̀bàyéjẹ́ ìka láyé bàjẹ́ ẹ̀yin èèyàn mi I love you so much see you guys tomorrow kò ní bàjẹ́ fún yín láéláé ojú òní tìyìn bo kíni 41 minutes 44 seconds ní research tó ṣe pẹ̀lú ti dárúkọ ẹni tó dárúkọ ẹ̀ ó kò máa fi tiẹ̀ kó bá ní so bó ṣe rí nìyẹn ó dàárọ̀ good night everyone òun ayọ̀ la máa sùn Jumat Mubarak akípalẹ̀mọ́ Jímọ̀ ọ̀la àní fìyẹ tọ́la yẹn dágbére fáyé kò ní já kìí mọ́ fún gbogbo wa ojú òní tiwa màá rí yín lágbára Ọlọ́run ẹ sábọ̀dọ̀ ọ̀la Jímọ̀ màá wá ṣe ṣáàtì ẹ màá tiẹ̀ tún fìyẹn ta àwọn ọjà mi oníwóróbo ni mò ń tà alhamdulillah mi ì jẹ gbèsè ilé ìwọ ni ló ń sá kiri torí pé ó fẹ́ san mọ́gẹ́jì ó fẹ́ san hello mọ́tò hello Mercedes bẹ́ẹ̀ mo ní kó fẹ́ bò sórí Facebook olórí burúkú ẹlẹ́sìn torí pé ó fẹ́ san hello Mercedes àtowó pákó àti wèrè ilé tó lọ áyà ní Turkey tó ń wá tapútapú kiri orí mi mo dúpẹ́ o orí mi mo dúpẹ́ o olórí burúkú bó ṣe tìmí Ọlọ́run ní kí n náwọn èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ táwọn yẹn ní ó fẹ́ lọ ra bẹ́ẹ̀ ló ń tì mí wá lọ́ra lé sí Turkey ó fi ṣe bó ní 15,000 lọ́wọ́ kó tẹ̀ fi ṣe dẹ́pọ́sìtì ó lè lọ ní ṣọ́ọ̀bù kan kó mọ́kọ ẹ síbẹ̀ kó má ta ọmọlá wọ́n nídìí olóúnjẹ tèmi ìbá bá mi wèrè bá ti lù mí jìbìtì tó yẹ kó máa yí mọ́ mi lápá ní báyìí ó fi kékeré lu jìbìtì títí tó fi hurun funfun ó tún jáwọ́ ó fi kékeré ṣiṣẹ́ ibi títí ó tún jáwọ́ àtúbọ̀tán ò lè dáa mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pé mi ò ṣe kíni mi ò fọ́ victim ẹ mi ò bẹ dé Turkey gbogbo àwọn tó kó lọ Turkey ó gbá wọn ni ó lè ní ẹ ó wá wítọ̀ náà gba 60,000 mú rìsíìtì tó fi gbé ẹ jáde lérí ibú ó lè ó dáàrọ̀ jàre ẹ̀yin èèyàn mi ní wá yín tí ẹ̀ ní wówó tì ẹ̀ ní wá láàfin ara ti gbogbo nǹkan tó mí àti tí omi nínú nǹkan yín Ọlọ́run ní náà bàjẹ́ kan o ìṣẹ̀dá gbogbo pátápátá tọmọtọmọ kò wá ní kóru ẹ sábọ́ọ̀dù lọ́nà koríkorí tó kún bọ̀ àṣàbí ọmọ adéòtì ìṣẹ̀dá wa tọmọtọmọ òní kò lọ́nà láìláìláìlá ọlá àjẹkọ̀ ṣoṣo ẹ̀ ọlá Muhammadu Rasulullah Nabi sallallahu alaihi wasallam ọlá wútúbà tó máa ké lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àní ṣìrìn àní ṣìjà àní ṣìwọ̀n àní pòfo àní ròfo àní wá ní gúnlẹ̀ sẹ́bùtì òfo gbogbo ọjọ́ wa pátápátá gbogbo òkè ìṣòro tó wà níwájú wa pátápátá ọba tó ń pa bídà sọ bí dire á bá wa sọ gbogbo ẹ̀dí pẹ̀tẹ́lẹ̀ nítorí pé kíni àní kí tọmọ ọlọ́mọ bàjẹ́ gbogbo ẹni tó bá ra burú sí wa pátápátá Ọlọ́run á bá a pín gbogbo aburú yẹn á pín lórí wọn á pín lórí gbogbo ọmọ tó ní ẹni tó bá ní ká kú ló máa ṣíwájú wa kú o ẹni tó bá ní ká dààmú wọn á dààmú lórí ọmọ wọn á dààmú lórí ara wọn wá ní nísìmí látàárọ̀ ọjọ́ wọn á máa ṣẹlẹ́yà kákàkiri bí Tòkunbọ̀ ṣe ń ṣẹlẹ́yà tòbòtòbò díẹ̀ wọn á máa ṣẹlẹ́yà gbogbo ọ̀tá ayé wa máa ṣẹlẹ́yà ni inshallah bí kúdírátìlá ọ̀la bismillahirrahmanirrahim iná àtà iná kàlíkà ọ̀sára fasọ́ọ̀lì rọ́bìkà wàlíhà iná ṣàníyàkà uwàlàpìtà iná àtà iná ní ànábì fi ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá ẹ̀ gbogbo ọ̀tá pátápátá ẹja tún ka iná àtà iná bismillahirrahmanirrahim iná àtà iná kàlíkà ọ̀sára fasọ́ọ̀lì rọ́bìkà wàlíhà iná ṣàníyàkà uwàlàpìtà bismillahirrahmanirrahim Allahu la ilaha illa huwa ayilukọ̀hìm látàóṣùṣù náà ti wà lámọ́wùn làwọn mọ́ fi sàmọ́wàtì wà mọ́ fèrè áùdì mọ́ ń ṣàǹlẹ̀ yàṣífáù ìndàwó ńlá bìísìmì ìyàlá mọ́ ń báyìí náà àìdí ìwà mọ́ àlífáù wà láì ìtú náà bí ṣe bí dìmí ńlá bí mọ́ ń ṣà wá sí à kùrùsí ìwòsàmọ́ wàtì wà láhàrídọ̀ wà láyà òdù ìbùzù mọ̀wẹ́ládì ìyùlẹ̀ zim gbogbo ọ̀tá wa pátápátá a máa borí wọn ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run lọ́mọ ṣàfihàn ẹnì kọ̀ọ̀kan wa bá a ṣe ń lọ sùn yín Ọlọ́run jáde sáyé láyọ̀ láìláìláìlá láláhùlà wàlákùwátà ìlàbìláìlẹ̀ zim subhana rabbika rabbil isati àmọ́ yasifu wasalam alaykum salina alhamdulillahi rabbil alamin ó dára ẹ̀yin èèyàn mi
ajíláyọ̀ àlàáfíà ọlá Jímọ̀ Olóyin ló máa jẹ́ fún gbogbo wa Jímọ̀ Olóyin see you guys ìyá Ìbàdàn no fine your children love her your husband like am àwọn ọmọ ẹ̀ àwọn grandchildren gan kó jẹ good night bye.